آمين آمين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. وعلى آله وصحابه وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. آمين آمين. آمين آمين. 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 أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. àti Ọlọ́run. الله. àfọ abdulrahman fi ń ṣàdúrà gbogbo wa ṣe àmín. Allahu akbar. wàlí Ọlọ́run tó gbé kalẹ̀ bẹ́ẹ̀. ìmì làákà yìí wò dé láti tọrọ àdúrà fúnra wa òun ti parí ẹ̀ wájú Ọlọ́run. Allahu akbar. ọkọ̀ ilé ẹ̀ débi pé kò sẹ́ni tí ò ní sọ̀rọ̀ tiẹ̀. Masha Allah. ọkọ̀ ilé ẹ̀ kó bọ́ lọ́hún sọ̀rọ̀ pé wọ́n Ọlọ́run bíi ti ń pẹ́ ọ̀yà àwọn àbànújẹ́ oríṣiríṣi rọ̀ kiri ká mi. Masha Allah. wọ́n á bá mi ka kú o. bí wàlí Ọlọ́run ní ti kí Ọlọ́run ní gbogbo wa ká fi lè má kì bẹ́ẹ̀. Allah. orí rẹ̀ kẹta kọ́ sẹ́nu. mo kí gbogbo ẹ̀yin jàmáà wa tá a jòkólẹ̀ láti papọ̀ ṣe àdúrà fún ìyá wa kún èyí tí gbogbo àwọn àfáà ti ń ṣe tí wọ́n tún máa ṣe. mo sì ti gbà yín lọ́dọ̀ yín pé ẹ dákun ẹ má bínú. bàbá mi àgbà Alhaji Zakariya Eléètú mọ́kọ́ kí wọn ná òun ni bàbá gbogbo wa tó kù fún wa nísìnyí. Alhaji wa Zakariya Eléètú láti 1955 ni mo ti mọ̀ wọ́n tí wàá sí ìdí àpẹ́ ti bẹ̀rẹ̀. àwọn ni wọ́n sì jòkó lọ́wọ́ ọ̀tún mi tá a fi parí wá sí sáàrì. màmá wa ò pé Ọlọ́run wá sí ẹ̀ náà bàbá ipò bàbá yìí sì ga. ó kí bàbá wa Alhaji Zakariya Eléètú ọwọ́ wọn ni mo dàgbà sí àpàdà síbò nìkan yìí
Àmín. ọjà àdùnnú tẹ̀ ná lọ́wọ́ Ọlọ́run ní yóò di ìbànújẹ́ fún yín. Àmín. gbogbo àwọn bàbá jọ̀hún tí wọ́n ń jẹ́ eléètú tí ilé eléètú fi ń jẹ́ eléètú táwa dé bá láyé ọlọ́mọ́sá kí àwọn bàbá náà ẹ̀yin kẹ́ ẹ sábẹ̀rẹ̀ rẹ̀ àwọn bàbá kan ni ọlọ́mọ́sá kí àwọn bàbá náà. Àmín. kọ̀ntrólà wa Alhaji Yunus olùgbé dáadáa dùn sí púpọ̀ olùgbé gbogbo ayé ṣe pé tiẹ̀ Allah. wọ́n wá ń ròyìn dáadáa rẹ̀ wọ́n ròyìn tìyá ìyàwó Alhaja Ashiya Badruddin eléètú olóyè Tansaru Salami ti wà níyà sí ẹ sì máa ń pè Allahu Akbar. Allahu Akbar. olóyè tí wà ní ìyá ṣe ọjọ́ kan ní gbogbo wa péjọ lójú àlàájá tí oyè mayà lérí lẹ́kọ̀ọ́ ọlọ́mọ́sà fi wọ́n hara wọn pẹ̀lú bàbá wa Alhaji àgbà náà. Àmín. gbogbo àwọn tá a jẹ́ ọmọdé bí mi tá a wá bá wọn jòkólẹ̀ afábra wúvi Waqakumullah. bí wàásí bá já tìrí ni wọ́n fi ṣe é Naam. wàásí ìyàwó àwàdà náà láàmú sẹ́mẹ̀ẹ́ni láàmú rí ẹni wọ́n ní ọwọ́ àṣẹ wàásí ìyàwó tí wọ́n ń sọ̀rọ̀ ọkú ń bẹ̀ Gba microphone lọ́wọ́ ẹ̀. kọ̀ọ̀rán tí mọ́ ni ẹ fúlẹ̀ pé ìyàwó là ń ṣe eléyìí tá ń ṣe yìí bíi tí ń bọ̀ wá nu mọ́tò ni mo wá ń bọ̀ wá mo wá rántí ìgbà tí ń sọ pàápàá Allahu Akbar. tani òní délé kárẹ̀ ẹbu á délé kárẹ̀ ẹbu wá gbogbo àwọn àwàlẹ̀ kárẹ̀ ẹbu jímọ̀ owó yà á lé àǹjọ́ ń gbé ní sani gbogbo àdúgbò ní ilẹ̀ṣẹ̀ wá dùn ọ̀tọ̀ ní ká lọ́ọ́ tàdá àṣà lọ́jà ọlọ́run mọ́sàbá kí àfa àgbà alábìdún àgbà tàlúgbò wa tó wá di tàlúgbò ní ẹ̀yìn adébálúwò wa sọ̀rọ̀ ọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ àwa la ní bàbá wa alábìdún ládùúgbò wa Allahu Akbar. àwa la ní bàbá àwọn wàlíyé ọlọ́run àwọn wàlíyé ọlọ́run wọ́n owó nǹkan kan máa ju wájú ọlọ́run lọ ìdá sẹ́kàtú. إذا سكتوا ففكر في المعادي bàbá dákẹ́ ni. وإن نتقوا فقولهم سديد. ẹ̀kúnlé ilé ọ̀dọ̀ mi ládùúgbò wa nìyẹn wọ́n pe lẹ́kàn ilé abíọ́kùn. نعم. bàbá wa kan lówó dáadáa máa lọ ní Ìbàdàn lé Èkó ìrìn Èkó ọwọ́ afẹ́ yọ sàká ọwọ́ aru owó rẹ̀ wá pé bàmí àfa alábìdún ni bàbá ní mbolo tí wá ní látàbàtà súnkẹrẹ ni nílé wo ní ilé abíọ́kùn tó kẹ́ni kankan tó ránú Ọlọ́run bẹ́ẹ̀ kó tó dẹ̀yìn لا إله إلا الله. lápàdà lọ wọn mọ̀ lọ́kùnrin. وأهل العلم في رهب وكرب لهم مما اشتهوا أبدا مزيد. إذا سكتوا ففكر في مآد وإن نتقوا فقولهم سديد. àwọn èèyàn wá ti dálẹ̀ wá pé ẹ̀rẹ́kùn ilé tó lókìkí lókè ní àyín ni ilé eléètú ni wọ́n máa pè é ilé eléètú wọ́n wá ti dálẹ̀ wá mọ ilé wọn ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọsá kí àwọn bàbá náà. آمين. àbábra wúfì. كل حي سيموت. gbogbo bí o ti rí nánu. كل حي سيموت. àwọn náà tá a lọ tá n bọ̀ yìí náà yọ̀tàn yọ̀kan náà. ليس في الدنيا ثبوت. ẹnì kan ní ma bẹ́ẹ̀ mẹ́ lọ títí. حركات سوف تفنى ثم يتلوها خفوت. وكلام ليس يحلو بعده إلا السكوت. ọmọ ọ̀rọ̀ sọ púpọ̀ ń bọ̀ bá yẹ wà dákẹ́ kò ní sọ. أيها الصادق قل لي أين ذاك الجبروت كنت متبوعا على النت. àní ọ̀rẹ́tọ̀ ní ọmọ ọ̀rọ̀ sọ ọwà dákẹ́ sátàrí hàlù ìlàkà omi kàlámù fún mùsùlùmí akéèkùn bí tàwádùn yà. فيا ذا
سترحل عن قريب إلى قوم كلامهم سكوت يا هذا فربله فيا هذا سترحل عن قريب إلى قوم كلامهم سكوت إلى قوم كلامهم سكوت. àwọn àbá mẹ́rù dábàá yẹn bẹ́ẹ̀ lóòótọ́ ni wọ́n wá ní fàyà yá hàdá فيا هذا fàyà hàdá سترحل عن قريب àbábọ̀rọ̀ wù. إلى قوم كلامهم سكوت إلى قوم كلامهم سكوت حقيق بالتواضع àbábọ̀rọ̀ wù fi. من يموت ẹni ọmọ kó wọ́n kú ọ láyé. حقيق بالتواضع من يموت àbábọ̀rọ̀ wù fi. أكرمكم الله hakíkún بالتواضع. حقيق بالتواضع من يموت sí ẹ̀kọ́ òun. أكرمكم الله ويكفي للمرء من دنياه قوت ويا هذا سترحل عن قريب إلى قوم كلامهم سكوت. àbáni máa yẹ mútu ẹni tí ó kú bí àwa ti kú yìí. حقيق بالتواضع ó yẹ kóhùn náà máa tẹríba kọ́mọ̀ máa sá pàtàkù mọ́. فما للمرء ويكفي للمرء من دنياه قوت nítorí ọba rí jẹ láàárọ̀ ti tó. فما للمرء يصيب ذا أموم ìbànú tó ń derí kò lù sí. وحرص ليس تدركه النوت ẹni ọba yé náà rí. وحرص ليس تدركه النوت nítorí ọba rí dúpẹ́ rẹ. فيا هذا سترحل عن قريب إلى قوم كلامهم سكوت. fàyà hàdá. فيا هذا wàrákùnrin mi. سترحل عن قريب ìbànújẹ́ pé ìgbà yìí náà ni ìgbà yìí náà ni. فيا هذا ẹ̀rẹ̀ hálù. سترحل ọwọ́ àlọ́ sáà kò lọ sọ kọ́lá kò lọ sọ́fà. أكرمكم الله látàrí hálù àǹkàrí ibi. سترحل عن قريب láìpẹ́ yìí náà ló kú láyé. إلى قوم كلامهم سكوت إلى قوم كلامهم سكوت ó rìnrìn àjò láìpẹ́ yìí. látàrí إلى قوم ọwọ́ àlọ́ bá wọn jọ kan. كلامهم سكوت. àwọn tó lọ bá yìí kàlámù ọ̀hún sukut ọ̀rọ̀ tí wọ́n máa sọ náà ni kò sukut bàbá ní ẹ̀ka àárọ̀ wọn gbọ́ wọn á dákẹ́ ni àwọn ìjọ tá a lọ pẹ̀lú ìjọba yẹn. فيا هذا سترحل عن قريب إلى قوم كلامهم سكوت. ọlọ́wọ́ ń gbà kíyèsí ìwà gbogbo wọn gbà kálẹ̀ dẹ́dúró. ìyá wa la torí ẹjọ́ kólẹ̀ Alhaji Yunusa bó ti rí yìí náà tí gbogbo ayé sẹ́rù sí ọ tọ́lọ̀ gbà fún ọ eléyìí èèyàn rẹ ni ọlọ́kọ́ bá kẹ́ bàbá wa lé àfa àkọ̀rọ̀. àmín. ẹ̀nà bá sàmì yọ̀ dà fún wọn. àmín. bàbá wa àfa wa àkọ̀rọ̀ Alhaji àgbà kúndùn kí wọ́n máa lọ́ọ̀dọ̀ àwọn àgbàlagbà púpọ̀. èmi ni bàbá wa mú lẹ́yìn lọ́ọ̀dọ̀ bàbá wa lè kọ̀rọ̀. ọwọ́ àpè bàbá wa ló kọ lálẹ́ ni ọwọ́ àpè bàbá ló kọ sọfẹ́ kí n pè bàbá ló kọ kọ́ gbọ́ ọwọ́ àpè bàbá wa lè kọ̀rọ̀ ní ọwọ́ àpè bàbá ọlọ́run ọba tó ní. ويا هذا سترحل عن قريب إلى قوم كلامهم سكوت إلى قوم كلامهم سكوت. ọlọ́run àwọn ọjọ́ kan láìpẹ́ yìí kàlámù السكوت. ọ̀rọ̀ táwọn ọjọ́ ni ìdákẹ́ ni. كنت متبوعا على النطق فما هذا الصموت.
ليت شعري أأمود ما أرى أم كنوت أين أملاك لأم في كل أفق ملكوت زالت التيجان عنه وخلت تلك التخوت أصبحت أوطان من بعدهم ويخبوت لا إله إلا الله. رمدت تلك المساء وانقضت تلك النعوت إنما الدنيا خيال باطل سوف يفوت ليس للإنسان فيها غير تقوى الله قوت. الله ìlọ́ni àwọn wàlí ọlọ́run tí wọ́n ti lọ ní ọlọ́run wọlé àwọn ọmọ wa la. bàbá wa lè kọ́ lọ́sọ̀ abábra wúvi ń gbọ́ padà jẹ́ àgbà ló kọ́ tán ọlọ́run ọba tó ṣe ọ́ léyìn rẹ̀ ọlọ́run tó ní ọmọ wùwá rẹ̀ ọwọ́ anìkàyé ọmọ fi pè yí pé èèyàn rẹ̀ yín. Allahu akbar. ọlọ́dún àkànlá ọ̀làdún àyín kù. bàbá wa lè kọ̀rọ̀ lórí bàbá alájà àgbà èmi mo ti wà pẹ̀lú alájà àgbà ọlọ́dún àkànlá ló kù ọlọ́run ọba tó dẹ ọ léyìn rẹ̀ ó sì ní ọmọ wùwá rẹ̀ àwọn èèyàn wá ń pè ọ léyìn rẹ̀ àdúrà kan náà lọ́wọ́ kù ọlọ́run bá gbọ́ léyìn rẹ̀. Allahu akbar. ويا ذا ستجعل قريبي إلى قوم كلامهم سكوت أبا إبراهيم في النكو أهل الكسور إذا أميتوا بنوا فوق المكابر بالصخور أبوا إلا مباهة وفخرا على الفقراء حتى في القبور لكل أناس مكبر بفنائهم وهم ينكسون والقبور تزيد. bẹ́ẹ̀ ti jókòó yìí àtẹ̀mí náà kálukú ní sàárè rẹ̀ retí ẹ̀. لكل أناس مكبر بفنائهم. بفنائهم ní gbangba alẹ́ yìí náà tó ní kọjá ni ibi wọ́n fi ọ́ sí ìrètí rẹ̀. وهم ينكسون والقبور تزيد. àwọn ẹ̀dá ti bẹ́lẹ̀ yìí sì ń dínkù sàárè wọn lékún. Allahu akbar. sàárè tatún nìyí àríbi tá a tẹ̀ tún sì yàn má ládùúgbò wa kódà ń gbé kinní lọ tẹ́ni. لكل أناس مكبر بفنائهم وهم ينكسون والقبور تزيد. ألهاكم التكاثر ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون علم اليقين لترون الجحيم ثم لترون أين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. ọlọ́run gan ni wọ́n sọ fún anabi Muhammad ọlọ́run ni mo sọ̀rọ̀ fún yín púpọ̀ tawassa'tu ala ibadi بثلاث خصال tawassa'tu wàláhi على عبادي بثلاث خصال. táàtì ìrìnnú tíra tawassa'tu ala ibadi بثلاث خصال èmi ọlọ́run sọ̀rọ̀ fún àwọn ẹrú mi púpọ̀ بثلاث خصال nǹkan mẹ́ta mi sọ̀rọ̀ fún wọn àfààní توسعت على عبادي بثلاث خصال nǹkan mẹ́ta mi sọ̀rọ̀ fún wọn nígbà tí wọ́n bá kú tán ọmọ ló kú ni ọlọ́mọdé àríkú ọmọ àmín má fi kú ọmọ dán wa o baba ló kú ni ìyá ló kú ni bàásù dúdà nínú àwọn oore tí mo ṣe àfáàkọ aná bàásù dúdà alàlhábà àdúdà
على الحبة ولولا ذلك لكنزها ملوكهم كما يكنزون الذهب والفضة. الله أكبر. èmi Ọlọ́run mo sọ àwọn oore kan fún yín láyé. oore ni ba'astu duda bẹ́ẹ̀ bára nǹkan àkọsílẹ̀ ló ń jẹ máa dẹ kòkòrò síbẹ̀ máa ní ọ jẹ́ ọlọ́mọ fi náà o ala al-habba walawla dhalik bí ọba sì torí pé mi rí ọ̀hún èmi dẹ kòkòrò sóúnjẹ tẹ́ ẹ fi palẹ̀ lakanazaha mulukuhum kama yakinizuna adh-dhahaba wal-fidda àwọn láti ṣèjọba lórí yín wọ́n fi pamọ́ bí wọ́n ti máa lọ fowó pamọ́ ní kiri ni wọ́n lọ fi pamọ́ ní wọ̀nyí àmọ́ bí wọ́n bá fi pamọ́ yìí máa wá dẹ̀ nǹkan sí i la olóore tí mo ṣe fún yín nù. Allahu akbar. ba'ath duda على على الحبة الحبة ولولا ذلك لكنزها ملوكهم كما يكنزون الذهب والفضة. oore ni inú àwọn oore tí mo tún ṣe fún yín òun náà ni tagayyura al-jismi kára yóò yí padà bẹ́ẹ̀ bá ti kú nísìnyí làwọ̀ yóò yí. الله أكبر. tagayyura al-jismi ولولا ذلك ما كنز حميمة ما كنز حميم ما دفن حميمة ولولا ذلك ما دفن حميمة mo ṣe kára ọmọ iye padà látàárọ̀ ló ti kú àrètí ọmọ rẹ̀ ní àrètí kínní ni mo tún ní kára yóò yí padà sí bó ti wà tẹ́lẹ̀ ni mo ṣe bí ọba sì torí yíyí padà tára yí padà ni má dàfánà hamímà ọ̀rẹ́ ò ní sin òkú ọ̀rẹ́ rẹ̀. على القصور إذا أميتوا بنوا فوق المكابر بالصخور. تغير الجسم ولولا ذلك ما دفن حميمة ọ̀rẹ́ òní yóò pé ẹ bá mi fi síbẹ̀ kan tí mo rí ni ọ̀rẹ́ mi ni kò Ọlọ́run yíyí kàrọ̀ wá yí padà ohun tó ní fẹ́ kó rún ọmọ pọ́ọ̀nì náà oore kan ni. báyìí náà mo ṣe asálò. أرى أهل القصور إذا أميتوا. àwọn kan máa ń bẹ bí ká ọ̀rọ̀ ní àtàfáàkùrù kẹ́ ẹ máa ṣe bá àdìsíra yín pé èmi mo jù ọ́ lọ́npa àpò nípa owó ó sì ń dààmú yín láyé ó sì ká ìrújú bá yín. Allahu akbar. àtà zurtumul maqabira. Naam. ẹ̀yin gan fúnra yín fasuritum zuwara al-makabir. ó ti pé ẹ̀wọ̀n lọ ẹ̀ sì fi lọ wọnú sàárè àti gbogbo òkú tó bá kú bí ọwọ́ àdàbí ẹni pé ọlọ fisiti sàárè rẹ̀ tí ó wọ̀ tí ọwọ́ adarí ń bẹ̀ ń jọ kan sẹ́ni ọba sì lọ fisiti yẹn yóò sá kú ń bẹ̀ darí wálé ẹni ọlọ ẹni aṣẹ sínú sàárè ní náà yóò padà jáde imma ila jannati aw ila an-nar hatta zurtumul maqabir. ألهاكم التكاثر حتى زرتم المقابر. فصرتم زوار المقابر. Ọlọ́run ìyá wa ní àbá Yunusa àti wà àtúntàmọ̀ ya bí ẹkú rọ́jú gbogbo báyé tí ń rò rìnrìn rẹ̀ yìí Ọlọ́run dákun kọ́ àfànẹ́bí Muhammad bíọ́ sallallahu alayhi wa sallam. wọ́n ti ròyìn ìyá gan inú ròyìn ìyá náà làwọn náà fi wọlé lára àyà kí ìyá yòókù máa jẹ́ báyìí náà sàrùsùlám kọ́ máa jẹ́ ìyá fún gbogbo wa. idha mata al-abd àbárò kwana bẹ́ẹ̀ yẹn bá sì ti kú bẹ́ẹ̀ mọ́tò fún yín lánàá bẹ́ẹ̀ yẹn bá idha mata al-abdu àbárò kwana bẹ́ẹ̀ yẹn bá kú ládùúgbò
fa'alima Allahu fi sharran tọ́lọ́ sí mọ̀ pé èèyàn bú ni tẹ̀sùbá rẹ̀ kẹ́gùn ju gbogbo yín lọ ni aburú rẹ̀ ọ̀dá fa'alima Allahu fi sharran tọ́lọ́ sí mọ̀ pé èèyàn bú lẹ́ni ó kù yìí wan nasu yaqulu fi khayra àwọn èèyàn dáadáa yóò máa lọ rí jẹ́ yaqulu Allahu li malaikatihi ọlọ́run wa sọ fún màláíkà ní táwọn èèyàn ń wí ni nípa ẹrú mi èyí tẹ́ mi sì máa ń parí ọ̀tọ̀ ni tó bá rí bẹ́ẹ̀ kabilitu shahadata ibadi ala abdi. Allahu akbar, Allahu akbar. kabilitu shahadata ibadi ala abdi. certificate táwọn ẹrú mi ń fún ẹni tó kù yìí mo gbà yìí wọlé wa gafartu lahu ilmi fi. Allahu akbar. mo fi lè mo gbàgbé ẹ̀. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. ẹ wá wọ ẹrí àṣẹ ẹ wọ̀rọ̀ ọlọ́run èèyàn rẹ o ntẹ̀mí ọlọ́run sì máa ń pẹ́ kabilitu shahadata ibadi ala abudi wa gafartu lahu ilmi fi èyí tẹ̀mí máa ń parí ọmọ mú ti kò mẹ́ èyí táwọn ẹyin kọ́ máa jẹ́ èèyàn rẹ̀ wọn náà lọ. ọgbọ́n àfa Yunusa ọlọ́run ní gbọ́ lágbè kò ní gbọ́ lágbè ìyá ni ìyá tọ́tọ́ fi débi tó léyìí ọlọ́run kù sẹ́ lé ummika fáàbù Yunusa. lé ummika haqqun law alimta kabirun. ọlọ́pàá kí alájẹ́ àgbà. kathiruka ya azaladai yasirun. àfa àgbà tí gbogbo yín máa ní Shehu Tajul Adab. rahimahullah. wọ́n ní bàbá jí làárọ̀ wọ́n wàá lọ dì mọ́ ìyá wọn lẹ́sẹ̀ ìyá mi mo fẹ́ jáde sí kí n máa lọ ṣe bínú sí mi. lè ummika haqqun law alimta kabirun kathiruka ya zaladai yasirun. ọlọ́pàá wọlé àwọn ẹni ọlọ́run tó lọ ládùúgbò ní ìkànnì bí gbogbo àwọn ọmọ tó máa ń wádìí lọ ẹ̀sìn ọlọ́run là á fi ròyìn àdúgbò ní àwọn wàlíyìí ọlọ́run àwọn wàlíyìí ọlọ́run. bẹ́ẹ̀ bá ń dákọ̀ wọn ní sí ilé oṣù díẹ̀ ẹ mọ̀ wá kárò pé èyí ti tán wọlé ọlọ́run lọ́ọ́ fi sí àwọn òkè lélẹ̀ yìí bá wọn èyí ti àwọn wọlé ọlọ́run pọ̀ ń bẹ́ẹ̀ ilé nageri ni fa àbí ilé nageri ilé méjìdínláàdì àbí gbogbo bẹ̀rẹ̀ afẹ́sẹ̀ tù amúlẹ́nu àárín bẹ́ẹ̀ lẹ́sẹ̀ títí dé ìsàlẹ̀ kókò lọ́hùn. Allahu akbar. àṣà yádùndú. lè ummika haqqun law alimta kabirun. báwọn wọlé yọ ọlọ́run. kathiruka ya azaladai yasirun. gbogbo lè ṣe fún yà rẹ. wa kamu laylatin batati bithiklika tashtaki. ìyá tí ọmọ wí yọpọ mo ti jẹun kò sí. tọ́lá min jawahannatun wa zafirun. wọ́n wòrú nira tó ní kó tó láyé. wa fil wadi law tadri alayha mashaqqatun wa min gusasin min al-fuadu yatiru. ló tara kẹlẹ abdul du'a li walidayhi Yunusa al-Karim bá wí o. bẹ́ẹ̀ yẹn bá ti fi àdúrà lẹ̀ fáwọn òbí àmì yé yìí tí o ṣe mọ́ nkata ani rizq ọlọ́wọ́ sì ní bùn náà ní nǹkan mọ́. Allahu akbar. yóò wá pé mo ní family problem. wa kam jassalati ankali azabi yamini ọwọ́ ọ̀tún rẹ̀ náà máa fi fọ̀gbẹ́ rẹ̀. wa min thadiya shiribun ladayka namirun. òkè wa ní pàkátà ọlọ́run ilé wíìrìdì ilé elégbò àbí ilé elégbò nídìí ìgbà ilé kí ni mo pè. ilé elégbò àwọn ilé elégbò ilé àfáàgbà ilé wíìrìdì Shehu Abdulsalam
ibẹ̀ kọ́ ni ilé wọn. وكم كسلت عنك الأذى بيمينها ومن ثدي أشرب لديك نمير. àbá abdulsalami náà wíìrì yìí àfàgbà ilé olóòlà ń tògún bọ̀ nílé wọn. àwọn ilé olóòlà ń tògún bọ̀ ìgbẹ́ tí wọ́n ti wá. ìgbẹ́ tí wọ́n ti wá. وكم مرة جاءت فأعطتك قوتا. ẹ máa kàwé ẹ máa gboyè. bàbá wa alájàgbá ní commission nù ẹ̀. الله bàbá أكبر. ní ẹ̀yin àfẹ́ ẹ̀dẹ́kun àwọn ọmọ ìyá wọn náà jẹ́ kún àfẹ́sìn wọn náà jẹ́ wọ́n kàwé bí wọ́n bá kàwé àní níyẹn ìjọba tí ń bọ̀ láyè. àkọ́kọ́ ìyá tí bàbá kọ́ jẹ láyé ìyá ọ̀nkọ́ mọ̀ ń kéwòn lọ káàkiri ìyá àkọ́kọ́ nù. ìyá ẹlẹ́kẹ̀yẹ pé ó tún ní wọ́n máa kàwé 1947 ní primary school wa bẹ̀rẹ̀ 1947. èwo la tún rí ìkàbọ̀lù tún ní wọ́n máa kàwé níbi wọ́n bá lẹ bàbá lóko tá a rí wá ṣíṣe inú ká lọ ilé gbàgbà àbí ká lẹnu ọ̀rọ̀ ilé ọba lórí kẹlẹ̀ kàwé. mọ́ra yunusa ọlọ́run ní gbọ́ ọlágbé ìyá àti bàbá nínú wíìlì ní ta lọ àbọ̀ àpárẹ́ àdúrà tá a ṣe lánàá wọn ni ọgọ́ta ọdún àti méje tí wọ́n bẹ̀rẹ̀ irú àdúrà bẹ́ẹ̀ lọ́dọọdún tànà yìí ni ọgọ́ta ọdún àti méje tí wọ́n máa rántí àwọn tó bí wọn pé ẹjẹ́ àti ẹ̀ máa rántí àwọn tó bí wa. wọ́n sì ní náfìlà tí wọ́n yàn tilẹ̀ fi mọ́ wọ́n parí èdè lẹ́mà lọ́kàṣùwà. ẹlòmíì òjò kó bá wù fíìmù làwọn wò nísìnyí fíìmù àwọ̀ méjì ká máa bọ́ọ̀lù. ẹlòmíì yóò wo gbogbo ẹ̀fọ́ yóò wá sùn sórí sí à. ẹ dákun torí tọ́lọ́ bàbá wa alájà àgbò fi kọ́ wa pé a má kàwé. ọlọ́run àwa bí àfààní bí Muhammad bí ọ àfa àpáná kọ́lọ̀ wọ́n dákun wọ́n ní ọlọ́run yìí ó ní kullu ma fil bayti indi. kullu ma fil bayti indi. tẹlifíṣàn mi yìí. la yafi ummil jazaa. ń gbádùn bá. inna ummi hayatili kulla asbabil hana'i. gbogbo tí mo nílé ìwọ ọlọ́run láyà bí. kullu ma fil bayti indi la yafi ummil jazaa. kullu ma fil bayti indi la yafi ummil jazaa. inna ummi hayat li kulla asbabil hana'i. Allahu akbar. kullu ma fil bayti indi la yafi ummil jazaa. inna ummi hayat li kulla asbabil hana'i. Allah. ọlọ́mọsá bá kẹ́yà wá ṣe à. Amina. Badirudin eléètò ọ̀là gbólóhùn tí a fẹ́ wí afa abrahuvi. Akramakumullah. afa níbẹ̀ bá ti máa ráwọn èèyàn àtẹ̀fẹ́ràn fàárí púpọ̀. àmọ́ fẹ́ kí sàríyá. Abaw illa mubahatan wa fakharan. mubahatan. Naam. mubahatan. Mubahatan. ìmọ̀ fi nǹkan ṣe fàárí sí rẹ ni. wa fakharan ala al-fuqara hatta fil quburi. àbí tí òun náà ni jòkólẹ̀ wàlí yọ ọlọ́run ní ọlọ́run tọ́jú rẹ̀. Amina. ọlọ́run ṣàánú rẹ̀. ẹ̀gbọ́n jẹ̀mọ́ mo fẹ́ jọyìn àfa wa Yunusa ìyá tó bẹ̀ mí náà bàbá tó bẹ̀ mí náà bá mi kẹ́ wọn ọlọ́run bá wa ṣàánú ìyá mi ọlọ́run àfa abrahufi àfa abdulrahu. Akramakumullah. Akramakumullah. bá ń darí ẹ̀
sí Suratul Mulk. nísìnyí báyìí àwọn ọ̀rọ̀ ní Suratul Mulk Tabaraka ni wọ́n kì í látòkè délẹ̀ fún ya wa a sì farabalẹ̀ ẹni ọba mọ̀ ọmọ kéje oníjóhùn rẹ̀ ọ̀gá mo wá bẹ̀ ẹni tí ọba mọ̀ ọmọ sami. mo fi àwọn wàlíyìí Ọlọ́run tí ń bẹ ládùúgbò ní ibi ọ. àwọn wàlíyìí Ọlọ́run tí ń bẹ ládùúgbò ní àwọn fi bẹ̀ wá. tí wọ́n ti lọ àtàwọn tó kù tí wọ́n ti lọ àtàwọn tó kù ńlẹ̀. kò sì ní tán láyéláyé. kò sì ní tán láyéláyé. ayé wọn ò sì ní bàjẹ́. ayé wọn ò sì ní bàjẹ́. àwọn tó lọ ń wò máyé lánàá nù ni. Ọlọ́run kó kẹ́ bàbá wa lágége fún wa. ẹ̀sán mi jàmá kó dunlẹ̀. ẹ̀ sì bá sámi. amina. ọlọ́mọba kẹ́ bàbá. bàbá tó mọ iye gbogbo ní àwọn àfa. Insha Allah. tí wọ́n dálé kéwúrẹ̀ gan ìwọ́lọ́ ayé mọ́nà ni wọ́n yìí. wọ́n jọ parí Ọlọ́run. yìí sì fẹ́ kó dóòkun wọ́n á kó gbogbo ọmọ ilé àwọn àfa lọ agége. Ọlọ́run sì sọ wọ́n dé yẹn. àwọn làáfà tí gbogbo wa ń lò lónìí àwọn ní fàárí lónìí. Ìlọrin sì ń kú sí náà ni. Ọlọ́run bá kẹ́ bàbá lágége. ẹ̀sán mi jàmá. báyé ti rí náà nù. àbábọ̀rọ̀ wúfì. ń pa alájẹ àgbà. mo ní kí ni wà mọ́ ní àná. ومن أنا بين الكوم لولاك مرشدي ومن أنا بين الأتقياء الفضائل. àbábọ̀rọ̀ wúfì. أكرمكم الله. لا تكسر. نعم. بابا. ومن أنا بين الأخيار أهل المفاخر ومن أنا بين المكرمين الفطاحل أجانيتي الدكتور يا موتي الورى مدى الدار كالذي أنك ليس بغافل مرب الورى الكافل منيع الغشم شم كمال الدين شيخ الفضائل كمال الدين شيخ الفضائل. أجائل لست أنسى قبلة للمعارف المورخ في الإسلام حل المشاكل وذا شيخنا قاموس في العلم آدم لألوري ذو التاليف مريد البواتي إمام خطيب المسجد المتفنن مدير لمركز العقيق المفاضل مدير لمركز العقيق المفاضل. Suratul Mulk yìí mo fẹ́ kọ́ lóun gbé ládàá rẹ̀ kọ́ lọ́ọ́ bọ́ gbé bàbá lágége. kó gbé ní bàbá lẹ́rìn bàbá wa lájẹ́ àgbà lọ́rin tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n tẹ́nìkan ráàrin wọn. bẹ́ẹ̀ mi ti kéré mọ́ yìí Alhaji Abrahufi bàbá wa lágége kámúsù. وذا شيخنا قاموس في العلم آدم لي ألوري ذو تعليم مريد البواتل إمام خطيب المسجد المتفنن مدير لمركز العقيق المفاضل مدير لمركز العقيق المفاضل. àwọn akọ́kẹ́wù mọ́ríkàsì gbogbo ayé akéwù lára pa àmọ́ bàbá àdúgbò wà sí wọn àkàtìrà wọn. Allahu Akbar. bàbá lágbègbè ṣe tíra títí wọ́n sì sọ yẹn wọ́n sọ òkú dàlà ayé kánrin. Allahu Akbar. bíi ti wùyẹn náà tó bá ní bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá ní mọ́tò mẹ́lẹ̀ lóko. Allahu Akbar. bàbá lágbègbè wá béèrè lọ́dọ̀ àwọn ọmọ akéwù ńgbà wọn darí òkèsè kan lẹ́kọ̀ọ́. ẹ̀yin ọmọ mi kí lẹ́ni kókù ti tí ì sẹ́ láyé rí. Allahu Akbar. وأهل العلم في رحب وكرب لأو مما اشتاء أبدا مزيد. gbogbo ìmọ̀tá lò yìí babalágége ló sì wà lẹ́nu ẹ̀. إذا سكتوا ففكروا في معاد
وإن تكن فكون سديد. أكرمكم الله. gbogbo ìyá tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa yìí náà bá wá ní bàbá la ní ni ọ̀rọ̀ bẹ́tẹ̀ wá kẹ́wọ̀n bisimilah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. آمين. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. اسامي جماعة ثم رجع البصر كرتين قليلا البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. والذين كفروا بربهم عذاب جهنم المصير. إذا ألقوا فيها سمعوا لها وكادوا تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. الله. فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأسروا قولهم به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. الذي جعل لكم الأرض ذلولا فامشوا بها وكلوا أمنتم من في السماء يخسف بكم الأرض فإذا هي تمور. أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فتعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. ألم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من الرحمن إن الكافرون إلا في غرور. هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور. أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون.
ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. فلما رأوا زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون. قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين. قل أرأيتم إن أصبح